àwa ń jálé onílé a fi ń bo tọ̀dọ̀ wa mọ́lẹ̀. Ìjẹ́ ṣé kò sí ẹ̀pá nínú bíbélì wa? Evangelist Nuasike, ṣé bíbélì tiwa kò ní ẹ̀pá nínú? Ṣé bíbélì tiwa kò ní ẹ̀sọ̀kúta fún títí tẹ̀mí yóò fi bọ́ lọ́rùn ẹ̀? Ṣé bíbélì tiwa kò ní kí wọ́n su ọlọ́mọ lọ́rùn kí wọ́n lọ sọ sínú odò? Ẹni tí wọ́n bá su ọlọ́mọ lọ́rùn tó lọ sọ sínú odò, ṣé irú ẹni bẹ́ẹ̀ kò ní kú? Gbogbo èèyàn tẹ́ ń wò wá, ìbájẹ́ Kristẹni lẹ́yìn, ìbájẹ́ Mùsùlùmí, ìbájẹ́ ẹlẹ́sìn àbáláyé, ẹ bá wa pín fọ́nrán yìí kó dé ọ̀dọ̀ àwọn alákatakítí nínú ẹ̀sìn Kristẹni wa yìí tí wọ́n fẹ́ràn láti máa dá wàhálà sílẹ̀ lórí ayélujára. Ọkùnrin pẹ̀lú tàbí obìnrin tí ó ní ìmọ̀ àfọ̀ṣẹ, kí ni wọ́n ń pè ní àfọ̀ṣẹ? Àfọ̀ṣẹ ni wọ́n máa ń kó sínú ìwo, ṣe nǹkan kan tó máa ń tọ́lá bí èpè, nǹkan kan tí àwọn babaláwo yẹn ń sọ wípé òun lọ bá àwọn pásítọ̀ kan rì sínú ṣọ́ọ̀ṣì wọn tí wọ́n fi ń ṣe nǹkan agbára, àti sẹ́yìn bí ọdún mélòó kan tí àṣírí àwọn pásítọ̀ kan tó tú. Àfọ̀ṣẹ ni wọ́n ń pè bẹ́ẹ̀, ẹ máa gbọ́ o. Ọkùnrin pẹ̀lú tàbí obìnrin tó ní ìmọ̀ àfọ̀ṣẹ tàbí tí ń ṣe àjẹ́, pípa ni kí a pa, òkúta ni kí a fi sọ wọ́n pa, ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn. Kò sí ẹ̀sìn kan tó wà tí a ò ní rí èèyàn búburú ń bẹ̀. Àwọn kan agbésùnmọ̀mí wọ́n ń pààyàn, wọ́n ń ṣe kíní kan. Ṣé àwọn tó jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wa, ṣé wọn kì í bá orí èèyàn lọ́wọ́ wọn? Àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wa, ṣé wọn sọ pé wọ́n pọ̀ mọ́ ọjọ́ wọn tó rì mọ́ ṣọ́ọ̀ṣì láti bí ọdún bíi 2 mẹ́ta sẹ́yìn lórí ayélujára? Ìjẹ́ ṣé àwọn mùsùlùmí ṣó lo nǹkan báyìí láti fi takú wa? Nítorí pé làákàyè orí wọn pé, ọpọlọ wọn ṣiṣẹ́, ìmọ̀ọ́nì wọn wà ń bẹ̀ wípé kò sí bí ẹ̀sìn kan ṣe máa wà tá à ní rí èyìn èṣù o. Tẹ́ ẹ bá dá ìjà ẹ̀sìn sílẹ̀ nísìnyí, tẹ́yìn bá ní owó láti sá kúrò nínú ìlú, ìjẹ́ ṣé gbogbo àwa Kìrìsìtẹ́nì tó kù a lè rí owó sá kúrò nínú ìlú? Àwọn mùsùlùmí kan tí wọ́n jẹ́ alákatakítí tí wọ́n fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀, ìjẹ́ tí ẹ̀yin bá rówó láti sá kúrò nílùú, ṣé àwọn mùsùlùmí tó kù ṣé wọ́n lè rí owó sá kúrò nílùú? Kò sí ìwé tí ẹ̀pá kò sí nínú ẹ̀ o. Bó ṣe wà nínú Kùránì bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló wà nínú Bíbélì mímọ́ tí àwa ń kà. Bó ṣe wà nínú Kùránì, tá bá lọ wò ó, àwọn ibì kan wà ńbẹ̀ kí ẹ̀pá tó jáde níbẹ̀, ọ̀rọ̀ ogun ni. Ẹ jẹ́ ká gbé wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bóyá orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè míì jọ ń jà, ṣé ogun bá ọ̀rẹ́ dé? Tógun là ń bá lọ sójú ogun, kí ló dé tí ẹ̀mí bíbọ́ kò ní sí nínú ẹ̀? Bíbélì wa sọ wípé ó ṣe kọ́kọ́ yọ èèrùn igi ojú tọ̀dọ̀ ẹ̀ náà kó tó yọ tarákùnrin ẹ̀. Evangelist Nuasike, kí ló dé táwọn kọ́kọ́ yọ èèrùn igi tó wà lójú tiwa náà ká tó máa yọ tọ̀wọ̀n ẹlẹ́sìn míì? Àbí ẹ ò gbọ́, ẹ ò rí kà pé ẹ̀pá ẹ̀sọ́ lọ́mọ lọ́rùn, ẹ̀sọ́ lókùtà pa, ó wà nínú Bíbélì wa. Ṣé Ọlọ́run ló kọ sí yín láti máa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí? Àbí ẹ kàn ń ṣe nítorí àtijẹ àti mu tọ̀dọ̀ yín? Ọlọ́run kọ́ ló kọ sí yín láti máa ṣe eléyìí o. Ẹ ń ṣe nítorí jíjẹ, ẹ ń ṣe
nítorí mímu tọ̀dọ̀ yín ni o. Ìwé Lífítíkù orí 20 ẹsẹ̀ 9 ẹgbẹ́ nǹkan tó sọ ń bẹ̀ o. Àkọlé bíbélì yẹn nínú bíbélì atọ́ka sọ pé ìjìyà fún ìwà àìgbọ́ràn. Ìjìyà fún ìwà àìgbọ́ràn. Ẹni tí ò wá gbọ́ràn, tí ò gbọ́ nǹkan tí Ọlọ́run rán àwọn òjíṣẹ́ láti wá sọ fún èèyàn pé ẹ má ṣe báyìí o, ẹ má ṣe báyìí o, ìjìyà ìlélẹ́yìí o. Lífítíkù 20:10 ẹ máa gbọ́ o. Àti ọkùnrin náà tí ó ń bá aya ọkùnrin mìíràn ṣe panṣágà. Ṣé ń gbọ́? Àní òun tí ó ń bá aya ẹnìkejì rẹ̀ ṣe panṣágà. Panṣágà ọkùnrin àti panṣágà obìnrin ni a ó pa ní tòótọ́. Evangelist Noah Ezekiel, bíbélì wa ló ní gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni o. Ẹ̀yin fúnra ara yín mọ ibi tí àwọn fásitì yẹn wà nínú bíbélì. Kí ló dé tí ẹ ò sọ̀rọ̀ lé lórí pé ṣó yẹ kí bíbélì wà báyìí kó ní kí wọ́n lọ pààyàn? Tá bá máa sọ lọ sọ́bọ̀ ní Old Testament lọ́wọ́ kan. Tí Old Testament ò bá ní àlébù, wọn ò ní kọ New Testament. Àgbà bẹ́ẹ̀, kí ló dé tí wọ́n wá kọ Old Testament yẹn kó nílẹ̀? Ẹ jẹ́ ká lọ sínú ẹ̀pá kẹta, Lífítíkù 24:14. Ẹ máa ṣí jẹ́jẹ́ náà lèmi náà máa ṣí mi báyìí. Lífítíkù 24:14 ẹgbẹ́ kan tó sọ, ó ní àkọlé ẹ̀ lélẹ́yìí. Àkọlé ẹ máa gbá àkọlé ẹ o. Ìtọ́jú àwọn fìtílà. Ìtọ́jú àwọn fìtílà. Lífítíkù 24:14 ẹ máa gbọ́. Mú ẹni tí ó ṣe ìfibúni wá sẹ́yìn ibùdó, kí gbogbo àwọn tí ó sì gbọ́ kí ó fi ọwọ́ wọn lé orí rẹ̀, kí gbogbo ìjọ ènìyàn kí ó lè sọ ọ́ ní òkúta. Ẹ̀yin mùsùlùmí tí àwọn evangelist, pàtàkì jùlọ Evangelist Noah Ezekiel yìí, tó bá sọ pé ẹ̀pá wà nínú Kùránì, ẹ máa jẹ́ kó yé wọn pé ẹ̀pá wà nínú bíbélì ti àwa náà, kí wọ́n má dà wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá àti láàrin àwa ẹlẹ́sìn méjèèjì. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀ yín pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà. Ẹ sì má gbàgbé láti tẹ̀lé wa, kẹ́ẹ̀tì tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá like, ẹ bá share, kẹ́sì bá comment sábẹ́ àwọn fọ́nrán wa yìí. Ojú tẹ́ fún wò wá kò ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Àwọn àgbàlagbà wọ́n á ní béèyàn bá ti lè túlé jù, kò sígbà tí èèyàn nìkan á yan funfun. Gbogbo àwa Kristẹni tó ń rí ẹ̀pá nínú Kùránì àwọn Mùsùlùmí, ṣé ká ní irú ẹni bẹ́ẹ̀ kò ka ohun tó fà á kí ẹ̀pá kó tó wáyé nínú ìwé yẹn ni? Gbogbo èèyàn tẹ́ ń wò wá, ìbájẹ́ Kristẹni lẹ́yìn, ìbájẹ́ Mùsùlùmí, ìbájẹ́ ẹlẹ́sìn àbáláyé, ẹ bá wa pín fọ́nrán yìí kó dé ọ̀dọ̀ àwọn alákatakítí nínú ẹ̀sìn Kristẹni wa yìí tí wọ́n fẹ́ràn láti máa dá wàhálà sílẹ̀ lórí
ayélujára, pàápàá jùlọ evangelist Noah Ezekiel àti àwọn ẹlẹgbẹ́ wọn tó kù. Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ ọ̀rọ̀. Bíbélì ní gbogbo ẹni tó mọ òtítọ́ tí ò ṣe ọ̀tá Ọlọ́run ni. Tá bá wá ní ká wò dáadáa, kò sẹ́ni tó lè jí ọ̀tá Ọlọ́run tàbí kó gbógun ti Ọlọ́run tí a máa sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ikú òjijì kò tọ́ sí. Ikú òun ní èrè ẹ̀ṣẹ̀, òun ní a kà nínú ìwé mímọ́. Kò sí ìwé tí ẹ̀pá kò sí nínú ẹ̀ o. Bó ṣe wà nínú Kùránì bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló wà nínú Bíbélì mímọ́ tí àwa ń kà. Bó ṣe wà nínú Kùránì, tá bá lọ wò ó, àwọn ibì kan wà ńbẹ̀ kí ẹ̀pá tó jáde níbẹ̀ ọ̀rọ̀ ogun ni. Ẹ jẹ́ ká gbé wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bóyá orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè míì jọ ń jà, ṣé ogun bá ọ̀rẹ́ dé? Tógun là ń bá lọ sójú ogun. Kí ló dé tí ẹ̀pá, kí ló dé tí ẹ̀mí bíbọ́ kò ní sí nínú ẹ̀? Ṣebí 5 and 6 lọ̀rọ̀ ogun, bákan méjì lọ̀rọ̀ ogun. Kí ló dé tá wá fẹ́ sọ wípé nítorí pé ẹ̀pá wà nínú ìwé àwọn mùsùlùmí tí a mọ̀ sí Kùránì tá a fẹ́ fi dá wàhálà lẹ̀, ṣùgbọ́n àwa ń jálé onílé, a fi ń bo tọ̀dọ̀ wa mọ́lẹ̀. Ìjẹ́ ṣé kò sí ẹ̀pá nínú Bíbélì wa? Evangelist Noah Ezekiel, ṣé Bíbélì tiwa kò ní ẹ̀pá nínú? Ṣé Bíbélì tiwa kò ní ẹ̀sọ̀kúta fún títí tẹ̀mí yóò fi bọ́ lọ́rùn ẹ̀? Ṣé Bíbélì tiwa kò ní kí wọ́n su ọlọ́mọ lọ́rùn, kí wọ́n lọ sọ sínú odò? Ẹni tí wọ́n bá su ọlọ́mọ lọ́rùn tó lọ sọ sínú odò, ṣé irú ẹni bẹ́ẹ̀ kò ní kú? Ṣé irú ẹni bẹ́ẹ̀ wọ́n kọ̀ jẹ́ níyà ni, ó máa padà lọ yọ? Àbí àwọn nǹkan kan wà tó máa lọ gbà kalẹ̀ nísàlẹ̀ omi tí kò ní jẹ́ kó mọmi kú, tó wá fi jẹ́ pé Kùránì nìkan lè ń fa àlébù tó wà nínú Ọ̀yọ́? Àlébù yẹn kẹ̀ lọ́dọ̀ tọ̀dọ̀ mi kì í ṣe àlébù, nǹkan tó nọ́mà ni, torí wípé nǹkan kan ni ọ̀rọ̀ yẹn bá débẹ̀ kó tó lọ di ẹ̀pá. Evangelist Noah Ezekiel, Bíbélì wa ló ní gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni o. Ẹ̀yin fúnra ara yín mọ ibi tí àwọn fásitì yẹn wà nínú Bíbélì. Kí ló dé tí ẹ ò sọ̀rọ̀ lé lórí pé ṣó yẹ kí Bíbélì wà báyìí kó ní kí wọ́n lọ pààyàn? Tá bá máa sọ lọ sọ́bọ̀, ní Old Testament lọ́wọ́ kan. Tí Old Testament ò bá ní àlébù, wọn ò ní kọ New Testament. Àgbà bẹ́ẹ̀, kí ló dé tí wọ́n wá kọ Old Testament yẹn kó nílẹ̀? Torí téèyàn bá fẹ́ sọ̀rọ̀ ńgbà míì, ó yẹ kéèyàn máa ṣe làákàyè, ó yẹ kéèyàn máa ru ọpọlọ. Ẹni tí ọpọlọ ẹ̀ bá pé, ẹni tí ọpọlọ ẹ̀ kò bá dọ́bà, a máa ròyìn pé láti ọdún tí ẹ̀sìn Kìrìsìtẹ́nì ti wà, láti ọdún tí ẹ̀sìn Mùsùlùmí ti wà, ìjẹ́ ṣé wọ́n bára wọn fa wàhálà lórí ọ̀rọ̀ yìí rí? Ìjẹ́ ṣé ọ̀rọ̀ yìí ṣó jáde rí pé nínú ẹ̀sìn Mùsùlùmí òun ni ẹ̀pá wà? Ṣé nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì wa ẹ̀pá ò sí? Ṣé nínú ẹ̀sìn Mùsùlùmí kò ní sí alákatakítí tó máa jẹ́ Júdásì gẹ́gẹ́ bí Júdásì ṣe wà lẹ́yìn ọmọlẹ́yìn Jésù Kristi tọ̀dọ̀ wa? Kò sí ẹ̀sìn kan tó wà tí a ò ní rí èèyàn búburú ń bẹ̀. Àwọn kan agbésùnmọ̀mí, wọ́n ń pààyàn, wọ́n ń ṣe kíní kan. Ṣé àwọn tó jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wa, ṣé wọn kì í bá orí èèyàn lọ́wọ́ wọn? Àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wa, ṣé wọn ò sọ pé wọ́n pọ̀ mọ́ ọjọ́ wọn tó rì mọ́ ṣọ́ọ̀ṣì
láti bí ọdún bíi méjì mẹ́ta sẹ́yìn lórí ayélujára. Ìjẹ́ ṣé àwọn mùsùlùmí ṣó lo nǹkan báyìí láti fi takú wa nítorí pé làákàyè orí wọn pé ọpọlọ wọn ṣiṣẹ́ ìmọ̀ọ́nì wọn wà ń bẹ̀ wípé kò sí bí ẹ̀sìn kan ṣe máa wà tá à ní rí èyìn èṣù o. Ọlọ́run sọ wípé òun ti dá iná ó ti dá àlùjọ náà kó tó di pé ó dá wá sílé ayé. Ta ni Ọlọ́run dá iná fún? Ta ni Ọlọ́run dá àlùjọ náà fún? Ṣé gbogbo wa lè lọ sínú àlùjọ náà kó má sẹ́ni kankan tó máa wọnú náà? Àpẹẹrẹ àwọn tó máa wọnú náà làwọn tó ń dùnyàn lọ́rùn, ẹ fi wọ́n lẹ̀. Àpẹẹrẹ àwọn tó máa wọná làwọn tó ń lọ rí ọmọ ọ̀dọ́ ọmọ ṣọ́ọ̀ṣì tó ń lo ẹran èèyàn fi ṣe nǹkan agbára tó ń borí èèyàn lọ́wọ́ ẹ̀. Kí ló dé jẹ́ pé àléébù alálèébù òun làwọn máa rí? Bíbélì wá sọ wípé ó ṣe kọ́kọ́ yọ èèrùn igi ojú tọ̀dọ̀ ẹ̀ náà kó o tó yọ tarákùnrin ẹ̀. Evangelist Noah Ezekiel, kí ló dé táwọn kọ́kọ́ yọ èèrùn igi tó wà lójú tiwa náà ká tó máa yọ tọ̀wọ̀n ẹlẹ́sìn míì? Àbí ẹ ò gbọ́, ẹ ò rí kà pé ẹ̀sọ́ lọ́mọ lọ́rùn ẹ̀sọ́ lókùtà pa ó wà nínú Bíbélì wa. Ẹ̀yin ará bíbá yìí ẹ kò fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá ni o. Ọlọ́run máa kú iṣẹ́ o. Ẹ kò fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá ni. Mọ̀ sinmi di ọjọ́ tòní bóyá ẹ máa lè máa lọ sọ̀rọ̀ lọ síbẹ̀ bí ìṣe jáde wá takù yín o. Ṣùgbọ́n ó ti tó báyìí, ẹ jẹ́ ká sinmi ẹ̀dọ̀, ẹ má jẹ́ ká borí afẹ́fẹ́ jẹ́, ẹ má jẹ́ ká balẹ̀ Yorùbá jẹ́, ẹ má jẹ́ ká dá ìjà ẹ̀sìn sílẹ̀. Tẹ́ ẹ bá dá ìjà ẹ̀sìn sílẹ̀ nísìn, tẹ́yìn bá ní owó láti sá kúrò nínú ìlú, ìjẹ́ ṣé gbogbo àwa Kìrìsìtẹ́nì tó kù a lè rí owó sá kúrò nínú ìlú? Àwọn mùsùlùmí kọ́ tí wọ́n jẹ́ alákatakítí tí wọ́n fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀, ìjẹ́ tí ẹ̀yin bá rówó láti sá kúrò nílùú, ṣé àwọn mùsùlùmí tó kù ṣé wọ́n lè rí owó sá kúrò nílùú? Ẹ jẹ́ kí wọ́n bí lè rí ọ̀rọ̀ kan. Ẹ̀yin tẹ́ ń dá wàhálà sílẹ̀ lórí ayélujára yìí, ṣé Ọlọ́run ló kọ sí yín láti máa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí? Àbí ẹ kàn ń ṣe nítorí àtijẹ àtimu tọ̀dọ̀ yín? Ọlọ́run kọ́ ló kọ sí yín láti máa ṣe eléyìí o. Ẹ ń ṣe nítorí jíjẹ, ẹ ń ṣe nítorí mímu tọ̀dọ̀ yín ni o, kì í ṣe àti ọ̀dọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí, ẹ fi ń rówó Facebook, ẹ fi ń rówó TikTok, ẹ fi ń rówó YouTube ni o, àti àwọn kan tí wọ́n ń fún yín lówó. Ṣé ká sọ wípé olówó tiwọn wọ́n fẹ́ fi owó tiwọn bà ilẹ̀ Yorùbá jẹ́ ni, àbí wọ́n fẹ́ fowó tiwọn dá ìjà ẹ̀sìn sílẹ̀? Nínú Bíbélì wa, Ọlọ́run ní kí wọ́n pa, Ọlọ́run ní kí wọ́n sọ lọ́mọ lọ́hùn kó sọ sínú odò, Ọlọ́run ní kí wọ́n sọ ọ́ ní òkúta pa. Ẹ jẹ́ ká lọ sí Bíbélì wa. Ẹ̀yin mùsùlùmí tí ẹ ò bá ní Bíbélì lọ́wọ́, ẹ máa táìpù ẹ̀ sórí fóònù yín, á gbé yín lọ bẹ̀. Bíbélì tiwa náà ní kí wọ́n pa torí gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. Ẹ jẹ́ ká wọnú Bíbélì káàkà fún wa. Bíbélì wa rèé. Ṣé ẹ rí pé mi ṣí lórí fóònù? Bíbélì mo gbé dání yìí. Ẹ rí pé mi ṣí lórí fóònù? Bíbélì rèé, mi ṣí lórí fóònù. Kọ́ máa sọ wípé tinú fóònù kò correct. Ìwé Lífítíkù orí 20 ẹsẹ̀ 9. Ẹgbẹ́ nǹkan tó sọ ń bẹ̀ o. Àkọlé Bíbélì yẹn nínú Bíbélì atọ́ka sọ pé ìjìyà fún ìwà àìgbọ́ràn. Ìjìyà fún ìwà àìgbọ́ràn. Ẹni tí ò wá gbọ́ràn, tí ò gbọ́ nǹkan tí Ọlọ́run rán àwọn òjíṣẹ́ láti wá sọ fún èèyàn pé ẹ má ṣe báyìí o, ẹ má ṣe báyìí o, ìjìyà ìlélẹ́yìí o. Lífítíkù 20:10, ẹ máa gbọ́ o.
àti ọkùnrin náà tí ó ń bá aya ọkùnrin mìíràn ṣe panṣágà. ṣé ń gbọ́? àní òun tí ó ń bá aya ẹnìkejì rẹ̀ ṣe panṣágà. panṣágà ọkùnrin àti panṣágà obìnrin ni a ó pa ní tòótọ́. ṣé ẹ ti gbọ́? ẹ jẹ́ kí n tún kà. àti ọkùnrin náà tí ó ń bá aya ọkùnrin mìíràn ṣe panṣágà, àní òun tí ó ń bá aya ẹnìkejì rẹ̀ ṣe panṣágà. panṣágà ọkùnrin àti panṣágà obìnrin náà ni a ó pa ní tòótọ́. ṣé ó yẹ yín bẹ́ẹ̀ yẹn pé gbogbo ẹni tó bá ń ṣe ṣìnà, tó ń bá ìyàwó oníyàwó sùn, tó ń ṣe panṣágà pẹ̀lú ìyàwó oníyàwó, pásítọ̀ tó ń bá ìyàwó ọmọ ọ̀dọ̀ ẹ̀ sùn, bíbélì ní òun ní ká pa ní tòótọ́. ṣé ẹ̀pá ò sí nú bíbélì? ẹ̀pá wà nú bíbélì. ìdájọ́ tí ọlọ́run ní kó ṣe fún ní panṣágà, oníṣìnà, olówó nàbì, ẹni tó níyàwó lé, ẹni tó ní ọkọ lé, tó ń bá ọkọ lọ́kọ ṣe ṣekúṣe, ẹ tó ń bá ìyàwó oníyàwó ṣe ṣekúṣe, bíbélì ní òun ní ká pa ní tòótọ́. ṣé ẹ̀pá kò sí nú bíbélì wa? ẹ jẹ́ ká lọ sínú ìwé ibòmíì, ìwé Ẹ́kísódù 22 verse 18. ẹ jẹ́ ká sí Ẹ́kísódù 22 verse 18. ẹ̀pá mìíràn rèé o nínú bíbélì wa o. torí ẹ̀yin pásítọ̀, ẹ̀yin ajínrere, evangelist Noah Ezekiel, tẹ́ ẹ máa ń sọ̀sọ̀kúsọ, tẹ́ ẹ fẹ́ dá wàhálà alẹ̀ nílẹ̀ Yorùbá, tẹ́ ẹ fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀. àtẹ̀ ń bẹ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí pé gbogbo àwọn nǹkan yìí kọ́ dá wọn lọ́wọ́ kọ́ lórí ayélujára, kọ́ má jẹ́ kí wàhálà kó ṣẹlẹ̀. ẹni tí ò lówó láti travel out, tẹ́ ẹ fẹ́ jẹ́ kí ìjà ẹ̀sìn kó ká mọ́, kí wọ́n pa ń pakúpa, ẹ jẹ́ ká dá dúró o. ẹ̀pá kejì rèé nínú bíbélì wa, níyànbá díẹ̀ tí máa ṣí, torí pé nǹkan tó bá fi lè mú kárí ẹ̀pá kan ẹ̀pá méjì, àwa náà ti commit nìyẹn. kí wọ́n á ṣe commit, ó ní nǹkan tọ́lọ́run sọ fún wa kó tó débi ìdájọ́ yìí pé ẹ̀pá. ìkejì lélẹ́yìí, ìwé Ẹ́kísódù 22 verse 18. ẹgbẹ́ nǹkan tí ọlọ́run sọ nínú àkọlé yẹn tọkọ sí òkè bíbélì yẹn. ó ní òfin nípa sísan ẹ̀san. òfin nípa sísan ẹ̀san. ẹ wá jẹ́ ká lọ sí ẹsẹ̀ ìkejìdínlógún. ẹ máa gbọ́ nǹkan tó sọ. ó ní ìwọ kò gbọdọ̀ jẹ́ kí àjẹ́ kí ó wà láàyè. kí ni ìtumọ̀ tó fi sọ pé kí àjẹ́ kó má wà láàyè? ni pé àjẹ́ ò wá láti wá dá sí. àwọn àjẹ́, oṣó, ẹlẹ́bọlóògùn, èmèrè, ó wá láti wá parun ni. ó wá túmọ̀ sí ni pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn, ikú ni èrè ẹ̀ṣẹ̀. ẹ̀pá kejì nìyẹn o. ẹ jẹ́ ká lọ sínú ẹ̀pá kẹta, Lífítíkù 24 verse 14. ẹ máa ṣí jẹ́jẹ́ náà lèmi náà máa ṣí mi báyìí. Lífítíkù 24 verse 14. ẹgbẹ́ ọ̀kan tó sọ, ó ní àkọlé ẹ̀ lélẹ́yìí. àkọlé, ẹ máa gbá àkọlé ẹ o. ìtọ́jú àwọn fìtílà. ìtọ́jú àwọn fìtílà. Lífítíkù 24 verse 14. ẹ máa gbọ́. mú ẹni tí ó ṣe ìfibúni wá sẹ́yìn ibùdó, kí gbogbo àwọn tí ó sì gbọ́ kí ó fi ọwọ́ wọn lé orí rẹ̀, kí gbogbo ìjọ ènìyàn kí ó lè sọ ọ́ ní òkúta. ẹgbẹ́ o, ẹni tí wọ́n kí gbogbo ìjọ kí wọ́n sọ̀yàn lókúta. ẹ wo bí ọ̀pọ̀ èèyàn bọ́ ṣe máa pọ̀ tó, ọ̀nà tó 300, ọ̀nà tó 400, kó ní kálukú wàá mú òkúta. wọn ò ní kọ́ mú òkò ó yàtọ̀ sí òkúta o. òkò ni eléyìí tó a máa fi sórí catapult. òkúta, ẹlòmí lè mú òkúta kó tú ọmọ lọ, ẹlòmí lè mú òkúta kó tó wù póòlù tó a máa fi ṣe pé a fẹ́ gbá bọ́ọ̀lù kékeré, ẹ lọ tó póòlù, ẹ mú ẹsẹ̀ bíi 3 mẹ́rin, ẹ gbé òkúta sí lílé mú fáwọ̀ tá a bá gbá bọ́ọ̀lù kọjá láàrin ẹ̀. irú òkúta bẹ́ẹ̀ ni bíbélì ń tọ́ka sí o. ẹ jẹ́ kí n
kí n tún kà Leviticus 24 verse 14 ẹ máa gbọ́ o. Mú ẹni tí ó ṣe ìfibúni wá sẹ́yìn ibùdó, kí gbogbo àwọn tí ó sì gbọ́ kí ó fi ọwọ́ wọn lé orí rẹ̀, kí gbogbo ìjọ ènìyàn kí ó lè sọ ọ́ ní òkúta. Ẹni tó bá sọ ní òkúta sẹ́niyàn ò ní kú. Àní ẹ jẹ́ ká máa ṣe làákàyè, ẹ jẹ́ ká máa ṣe làákàyè, ẹ má jẹ́ ká dá ìjẹ̀sì sílẹ̀. Ẹ̀yin evangelist orí ayélujára alákatakítí, ẹ ṣọ́ra yín. Ẹ̀pá náà wà nínú bíbélì wa. Ẹ̀pá kẹta nìyẹn o. Ẹ jẹ́ ká lọ sí ẹ̀pá kẹrin, Leviticus chapter 20 verse 27. Ẹ̀pá kẹrin o, ẹ máa gbọ́ o. Leviticus 20 verse 27. 27 yẹn òun ní ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú bíbélì yẹn. Ẹ máa gbọ́ o. Ìjìyà fún ìwà àìgbọ́ràn òun náà ni àkọlé 20 yẹn, but verse 27 nǹkan tá a fẹ́ kà nìyẹn. Ọkùnrin pẹ̀lú tàbí obìnrin tí ó ní ìmọ̀ àfọ̀ṣẹ. Kí ni wọ́n ń pè ní àfọ̀ṣẹ? Àfọ̀ṣẹ ni wọ́n máa ń kó sínú ìwo, ṣe nǹkan kan tó máa ń tọ́lá bí èpè, nǹkan kan tí àwọn babaláwo yẹn ń sọ wípé òun lọ bá àwọn pásítọ̀ kan rì sínú ṣọ́ọ̀ṣì wọn tí wọ́n fi ń ṣe nǹkan agbára, àti sẹ́yìn bí ọdún mi mélòó kan tí àṣírí àwọn pásítọ̀ kan tó tú. Àfọ̀ṣẹ ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ o. Ọkùnrin pẹ̀lú tàbí obìnrin tó ní ìmọ̀ àfọ̀ṣẹ tàbí tí ń ṣe àjẹ́, pípa ni kí a pa, òkúta ni kí a fi so wọ́n pa, ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn. Ṣé ẹ ti gbọ́ báyìí? Ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn. Ẹ má jẹ́ ká wéèsì àsìkò wa torí dátà náà ni gbogbo wa ń lò. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Ezekiel 18 verse 4. Ó sọ̀rọ̀ nípa nǹkan bẹ́ẹ̀ yẹn. 1 Samuel 6 verse 19 to 20. Ó sọ̀rọ̀ nípa ẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ pa yẹn. Ó ní nǹkan tí wọ́n ń bá bọ̀, ó ní nǹkan tí wọ́n ń lọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe wà nínú Kùránì. Ó ní nǹkan tí wọ́n ń bá bọ̀, ó ní ibi tí wọ́n ń lọ. Báwo la ṣe máa wà lójú ogun tẹ́ máa ní ká máa ṣọ̀rẹ́? Irú ọ̀rẹ́ wo la fẹ́ máa bára wa ṣe lójú ogun? Ẹ jẹ́ ká yé sọ̀rọ̀ kọ̀rọ̀, ẹ má jẹ́ ká dá wàhálà alẹ́ lórí ayélujára. Ẹ̀yin mùsùlùmí tí àwọn evangelist, pàtàkì jùlọ evangelist Noah Ezekiel yìí, tó bá sọ pé ẹ̀pá wà nínú Kùránì, ẹ máa jẹ́ kó yé wọn pé ẹ̀pá wà nínú bíbélì ti àwa náà, kí wọ́n má dá wàhálà alẹ́ nílẹ̀ Yorùbá àti láàrin àwa ẹlẹ́sìn méjèèjì. Ọlọ́run wà pẹ̀lú yín, Ọlọ́run wà pẹ̀lú wa. Ẹ bá pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó délé kó dóko, kó kan àwọn tó yẹ kó kàn lára. Ó kódóró Ọ̀rọ̀ ní mídíà. Ire o.